kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ mi. Mo kọ̀ sáré fẹ́ wá sọ nǹkan kan nípa fíìmù Lateef Adedimeji àti ìyàwó ẹ̀ tó ń bọ̀ lọ́nà. Ohun tí ẹ máa retí. Fíìmù yìí, tá bá sọ pé nípa ti àṣà culture 100. Tá bá sọ̀rọ̀ nípa àwọn òṣèré tí wọ́n lò nínú sinimá yìí 80. Tá bá wá sọ̀rọ̀ nípa ìtọ́jú tí wọ́n ṣe fún àwọn èèyàn. Number one thing tí èmi kọ́kọ́ rí dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípa fíìmù wọn tó ń bọ̀ lọ́nà yìí kéréje ni wípé wọn ò kánjú. Ẹ wò gbà tí Lísàbí jáde, ẹ wò gbà tí eléyìí ṣẹ̀fẹ̀ jáde. Wọ́n ṣe assignment wọn dáadáa. Mo dẹ̀ máa ń fẹ́ jẹ́ kí ẹni tó bá mọ iṣẹ́ yìí dé ojú ẹ̀ dáadáa. Àwọn kankan tẹ gbọ́dọ̀ ṣe rèé. Kì í ṣe torí wípé ẹ ti sáré lówó kan lọ́wọ́. Àwọn kankan gba sùúrù. Lateef Adedimeji àti ìyàwó ẹ̀ Mobimpe wọ́n ṣe sùúrù lórí sinimá yìí. Torí èmi personally I followed everything. Ìgbà tí wọ́n kọ́kọ́ jẹ́ ká mọ̀ ńgbà yẹn ni ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe àbẹ̀wò sí ọ́fíìsì gómìnà ti ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí. Ìgbà yẹn la tó mọ̀ wípé wọ́n gbé nǹkan kan bọ̀. Ẹ wo àtìgbà tí wọ́n ti ń gbé yẹn jáde kó tó di wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pòpọ̀ lásìkò yìí. Nígbà tí wọ́n ṣe short premiere fún Healing tí ìyàwó Lateef Adedimeji ṣe, ìyẹn Mobimpe. Níbẹ̀ ni Lateef ti hint ẹ̀ wípé àwọn ò tí bẹ̀rẹ̀ production rárá. Ó sì wà under construction. And mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín pé sinimá yẹn kì í ṣe sinimá tí ẹ máa regret tẹ́ bá wò. Kì í ṣe sinimá tí ẹ máa sọ pé ẹ kábàámọ̀. Ẹ mọ̀ pé Lateef Adedimeji kì í bá wọn ṣe bí àṣà àwọn èèyàn kan kì í ṣe bá wọn ṣe rubbish. Ìyàwó ẹ̀ náà dẹ̀ rèé, Ọlọ́run jogún ìmọ̀ àti òye fún. Ẹ wo látorí alájà, ìyàwó alájì, látorí everything. Ẹ kò wo àwọn fíìmù tí Mobimpe náà ti ṣe. Ẹ wá tún wo Lateef Adedimeji láti bí Lísàbí. Ẹ wo award tí sinimá yẹn gbà. Ẹ wá sọ pé kí eléyìí. Mo lẹ́nu kankan nípa Lateef Adedimeji. Ó máa ń fẹ́ jẹ́ ẹni tó fẹ́ dá lọ́pọ̀ ìgbà. Mo dẹ̀ really appreciate attitude yẹn. So mi ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ rọ gbogbo ẹ̀yin tí ẹ ti ń fi ojú sọ́nà wípé ẹ kú ìfojúsọ́nà torí tí sinimá yìí bá ti jáde. Cinema project ni. It's not YouTube project. Tó bá ti jáde, ẹ̀yin náà á jọ lọ síbi movie premiere yẹn náà ni. Á jọ rí gbogbo ẹ̀. Ó ní èèyàn kan tí mo fẹ́ jẹ́ kẹ́ wò nínú sinimá yẹn. Ó ní àwọn character kan. Ó ní èèyàn kan. Ẹ má yẹ kí n tún bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ ṣe sùúrù. Tó bá dẹ̀ ti jáde, ẹ jẹ́ ká túyàyà láti lọ support Lateef Adedimeji àti ìyàwó ẹ̀ lórí project yìí. Wọ́n ti náwó, wọ́n nára. Ẹ jẹ́ ká jọ lọ́wọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín retí ẹ̀ ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi comment, kẹ̀dẹ̀ share. Títí dìgbà mìíràn, ẹ ṣé mo dúpẹ́ o. Why did you ask me to kiss you and now you ask me to say no? Because Did you see what I just said? I don't want you to kiss me. You see what I just said? You see the life outside now. What life? You asked me to kiss you. I was bringing my Must lips you to your come lips. straight All of to a kiss sudden, me? you now told me to I should say no. Sọ pé no, mi ṣe. I should say no, I'm not doing. If I do it to you, don't let it pain you. Why would you do it to me? Okay. You dare not. Okay, ask me again. Ask you what? To kiss you. Kiss me. I know they do. It shock you. You think I cannot refuse you? Oh yeah, kiss me. Okay, king. Okay, beautiful people. Onílọ́wọ́ Adé. You Dimeru. So guys, this is what I go through every day. So guys, this is what I actually go through morning, afternoon, and night.
Irony. People know you are troublesome. Irony. They know you are the troublesome one. People know that gentility, oh tiger. Go shaking it. Meaning your gentility, there is tiger in it. Is that true? That's fine. I'm not gate. I'm like you're no gate. Is that true? Used to be a gate inside. Industry logic came out. Yeah, exactly. Why is recording? I'm more story anyway. In fact, Billy, I hear she. That time, you see her neck. I was very beautiful. We run in. I know. How you like? The neck be like this. No, now your own neck be like that. I will show you. No, now your own neck be like that. No. Everything. Your own neck be like that. Make I show you one picture. That's myself. Hi, beautiful people! Ìyàwó Aláàjì is now showing on YouTube. Mobimpe TV. Ìyàwó Aláàjì. Adekola. Jìnnà. Ìyàwó Aláàjì. You get it now. Rush it. Go watch. Drop a comment. Subscribe. Share with friends and family. Drop your beautiful comments. Trust Ìyàwó Aláàjì now. Ó ti parọ́ oríṣiríṣi síbẹ̀. Tell everybody, Ìyàwó Aláàjì ti dé padà o. Tell a friend to tell a friend. Ìyàwó Aláàjì. Level up. Level up. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.